Owutu FM, Owutu FM, ó bẹ ní Kòròdú lágíríkì, Owutu FM, bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò, Owutu FM ní kẹ́ máa gbọ́, Owutu TV ní kẹ́ máa wò, Owutu. Tí gbogbo ó ń bọ̀ lókè ó ń bọ̀ lódò tí a fi ọ̀rọ̀ kálukú lọ́rùn dáadáa bàbá ẹ mà káàbọ̀ ẹ kú ọjọ́ mẹ́ta. èyí tí ẹ tún wá lónìí ẹgbẹ́ aṣàlàyé fáwọn èèyàn kí ni lájú ohun tí ẹ fi pàdé tòní fún sáà. Ní àkọ́kọ́ náà orúkọ mi ni Wálé Ọlágunjú. Orúkọ mi ni Woli Wale Olagunju tí mo jẹ́ olùdarí àgbà ìjọ Divine Seed of God Chapel Ministry tó kalẹ̀ sí 1 Alfonso ní Ṣáṣá nílùú Ìbàdàn. Lódì pé mo tẹ̀síwájú, orúkọ gúrùpù wa tá à ń ṣagbátẹrù fún research ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan láń jẹ́ director of the Concerned Patriots. But nígbà tá a lọ sí Corporate Affairs Commission wọ́n register Lovers of Hope for Greater Nation. Ìyẹn ni wọ́n fún wa tó fi hàn wípé lábẹ́ òfin ìjọba Nàìjíríà a lè operate a lè ṣe ohun tí a gbé dání yẹn. So èrèdí tá a fi wálé ni pé láti bí last year láti sọ nípa àtúnṣe orílẹ̀-èdè Nàìjíríà tàdé tí ń sọ tá à ń kọ̀wé sí àwọn olórí wa gbogbo àti ààrẹ àti gbogbo àwọn tó lórúkọ ìkàn ní Nàìjíríà wípé ẹ wá orílẹ̀-èdè wa gbọ́dọ̀ máa lọ báyìí. Ó yẹ kí àtúnṣe kó débà láìsí awuyewuye láìsí ogun láìsí àwọ̀. Ìlànà afa sọ pé restructuring of Nigerian nation, restructuring of Nigerian nation based on sovereign country, sovereign state, without any form of division. Sovereign orílẹ̀-èdè olómìnira. State kankan á jẹ́ olómìnira gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè yòókù. Ẹ wo Dubai tẹ̀ ń wò bẹ́yẹn. Dubai tẹ̀ ń wò yẹn ó wà ní under United Arab Emirates. Orílẹ̀-èdè kan ni, state kan ni. Méje ni gbogbo wọn tẹ̀ ń wò níbẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni Amẹ́ríkà tẹ̀ ń wò yẹn 50 ni wọ́n. Texas tẹ̀ ń wò bẹ́yẹn is a country, is also a state under United States of America. Láti wá ń ṣàlàyé níjọ́ yẹn wípé tá a bá sọ pé ká padà sí regional, àwa ò taka àwọn tó ń pariwo regional o, àtakò wọn o. Oníkálùkù ló ní reason fún gbogbo nǹkan tó ṣe. Àwa ní reason tá a sọ pé òkè mọ́tà ṣe àbójúfò kí ni regional lè bá jáde, kí ni tiwa náà lè bá jáde. Ṣé kò tún ní máa fa ìjà, ṣé kò ní fa wuyewuye, ṣé àtún ní máa ṣe operation wet sí àkóso pé tí state kankan bí Ọ̀yọ́ state bá dá dúró, Lagos state bá dá dúró, Abia dá dúró, Kaduna, Sokoto bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dá dúró tí wọ́n wà lábẹ́ ìṣàkóso United States of Nigeria tá a dẹ̀ ní ààrẹ bí tàwọn orílẹ̀-èdè yòókù àlàáfíà àjọba. Oníkálùkù á lọ máa develop orílẹ̀-èdè àti state. Fún àpẹẹrẹ eléyìí tí wọ́n tán pariwo tán ṣe protest ní gbogbo gbà yẹn kò ní sí wọ̀nyẹn mọ́ rárá. Ìwọ́n tó bá fẹ́ ṣe protest ọ̀dọ̀ gómìnà ló lọ ṣe protest sí, kò ní sígbà ń lọ Àbújá a fẹ́ lọ sí seat of government, no kò ní síbẹ̀. Ṣẹ́ni ìsọ́tọ̀ ìta àgbédání tó máa ń bí jáde ó pọ̀ ní rere ju pé à ń ṣe kinní. Nígbà táwa lọ́jọ́ yẹn mo sọ pé kí ni protest fẹ́ mú jáde pé kò lè mú jáde bọ́lá èmi ò takò wọn ṣùgbọ́n èmi bá advice wọn pé kọ́ wọn mú jáde pé Olúwa sọ pé yóò mú kankan jáde. Ok, ẹ wo after the protest now àwa ń gbọ́ wuyewuye pé federal government wọ́n ń ṣe òfin kan nísìnyí pé ẹ tó bá protest in 5 years just like a regional something tá à ń ṣe táwọn IPOB àwọn Odùduwà ń ṣe Yorùbá nation tí wọ́n sọ sí wọ́n ní kíní bíìlì ẹ ti pass first reading ẹ tó bá sọ̀rọ̀ Yorùbá nation nísìnyí Odùduwà IPOB kíní kan kòkò 25 years imprisonment tàbí kó lọ san 10 million. Ṣẹ́pọ̀ tí pàálẹ̀ ni wọ́n nìyẹn. Nígbó ló ń fẹ́ afẹ́dá. Kò tí ẹ gbọ́dọ̀ sọ ni, kò gbọ́dọ̀ sọ ni wọ́n sọ. Ṣẹ́pọ̀ tí pàálẹ̀ ni wọ́n. Bọ̀dé ilé ìta à ń sọ yìí wọ́n lẹ́nu tó bá fẹ́ break Nàìjíríà ni. Ṣẹ́pọ̀ àṣọ lọ́jọ́ ẹ pé ẹni tó bá ṣe kíní it's like tó bá sọ pé ẹ fẹ́ ṣe regional something it's like giving the Igbos license to break Nigeria. It's like giving them license to break Nigeria. Àwọn kankan yẹn làwa wò mẹ́ àwa ò takò wọ́n o. Àwọn tó sọ̀rọ̀ Biafra àwa ò takò wọ́n ní tiwa o. Àwọn ọmọ reason tá à ń fi sọ bẹ́ẹ̀ àwọn náà táwọn sọ tiwa àwọn náà ní reason but the best
àwọn agbẹ́ta ní pọ̀tí títà wá sọ̀rọ̀ gangan lẹ́ni ni pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí àwọn èèyàn yọ ọwọ́ Ọlọ́run kúrò ńbẹ̀ láti ìgbà tí Nàìjíríà ti wà láti máa ń pariwo olórí kan ò dáa olórí yẹn kan á kúrò ńbẹ̀ olórí mìíràn adé àhèlè inú wa dùn Olúwa dúpẹ́ o eléyìí tí ó mẹ́sàá wà lélẹ́yìí o ń bọ̀ máa lọ dúkọ̀ dúkejì mẹ́sàá di nǹkan mìíràn mọ́ ọ lọ wọ́n á tún ní kò dáa wọ́n á lélẹ́yìí tó lọ yẹ ó tún bẹ́tà ẹ̀ nígbà tí Jonathan wà bẹ̀ wọ́n tí Jonathan ló dáa ó kúrò ńbẹ̀ wọ́n ní Buhari ni change baba change òun náà débẹ̀ bá mú nínú prophecy 2014-2015 mo sọ síbẹ̀ pé Buhari is not the Messiah that will take us to the promised land ó wà ńbẹ̀ nígbà Buhari náà débẹ̀ náà ó tún ṣe tiẹ̀ wọ́n ní kò dáa wọ́n ní èmi ló kàn bàbá èmi ló kàn náà ló máa ṣe dáadáa bàbá ẹgbẹ́ kìíní ọ̀hún wá wọ́n gbé bàbá débẹ̀ sí ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ láàrin ọdún kan sí mẹ́ta ìgbà tí kìíní bàbá mi ló kàn ọmọ ẹni òṣèlú bẹ̀rẹ̀ ká fífẹ́ lómìnira family tán pariwo káàkiri àní máa yí wọn lè jẹ́ ó ṣe dáadáa. kí ni ìdí táyẹ̀ rí. nǹkan tó ṣẹlẹ̀ ní pé Nàìjíríà àní wọ́n yọ ọwọ́ Ọlọ́run kúrò ní kankan ohunkóhun tí èèyàn bá ti yọ ọwọ́ Ọlọ́run kúrò mẹ́rin yẹ kẹ́mẹ́ pé kò lè ṣe dáadáa ohunkóhun àwa gbàdúrà ní Olúwa kí ló dé tó orílẹ̀-èdè wa rí báyìí kí ló dé tí nǹkan báyìí ṣe báyìí kí ló dé tẹ́ ku èkó bí eku kí ló dé tẹ́yọ òkè gbé ẹyẹ lọ́lọ́run wa sọ wípé òkè ká lọ nínú ààwẹ̀ ọlọ́jọ́ méje òun la fà pé National Days of Fasting and Prayer for Nigeria òun la gbé bánà ìwáyé ilé ìbáyìí táwọn wò yìí òun gan láwọn òyìn sí òun ni National Days of Fasting and Prayer for Nigeria àdúrà wa rèé pé ìdáríjì ẹ̀ṣẹ̀ fún ara wa fáwọn ọ̀dọ́ àti fáwọn bàbá wa àti nípa Festac 77 ètò wọn kó èrè wà bí ní ìgbà kan tó ṣe Festac 77 oil boom là ń gbọ́ ní kété táwọn ṣe Festac 77 oil boom di oil doom ó di oil doom ó di oil doom láti gbà náà láti wà ní wàhálà àwọn òyìnbó tó kó èrè wá wọn kó nǹkan wọn lọ wọn dá sílẹ̀ Nàìjíríà ni àwọn àtọrọ ìdájí ẹ̀ṣẹ̀ adẹ́sẹ̀ deliver nǹkan lọ́run kó lárílẹ̀-èdè wa rà àwọn abèrè fún àánú àwọn gbàdúrà pé kọ́lọ́run kó la orílẹ̀-èdè wa kọjá kó wo ilẹ̀ wa sàn kó wọnú àwọn olórí wa kí wọ́n lè ṣe dáadáa èmi believe pé Tinubu fẹ́ ṣe dáadáa èmi believe bẹ́ẹ̀ ìgbà tó débẹ̀ tó lè ṣe ni kò lè ṣe ju yẹ́ lọ àníyàn tó dáa ló gbé lọ bẹ̀ àníyàn tó dáa ló gbé lọ ní Tinubu bàbá èmi ló kàn ọmọ ẹni òṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ọmọ olódòdó bẹ́ẹ̀ ni ló gbé lọ bẹ̀ bẹ́ẹ̀ ló gbé lọ bẹ̀ nígbà tó débẹ̀ nǹkan yìí bàbá ń tó rò kọ́ ló bá. bàbá lẹ́ẹ̀kan ní agbọ̀dọ̀ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ látàrí Festac 77 tí a ṣe. kì í ṣe Festac 77 gan ìpààyàn tó ń pààyàn yẹ kì í ṣẹ̀ṣẹ̀ ni ó kẹ́ ní yẹ ká wò nísìnyí àwọn wọn kàn gbóbìnrin wọn kàn bá dùpọ̀ wọn kó gunú ẹ̀ wọn pa ṣé kì í ṣẹ̀ṣẹ̀ ni àwọn olóṣèlú ṣé kì í ṣẹ̀ṣẹ̀ ni owó ìlú tó ń ṣe báṣubà ṣé kì í ṣẹ̀ṣẹ̀ ni ẹ̀mí kan ní tí ò fẹ́ ká gbádùn orílẹ̀-èdè ni ẹ̀ṣẹ̀ ni corruption ṣé kì í ṣẹ̀ṣẹ̀ ni corruption ni èmi wà burúkú ló ń jẹ́ corruption ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ yẹn tí wá ń bọ̀ òun ni ò jẹ́ káwọn olórí wa ṣe dáadáa gẹ́gẹ́ bó ṣe kò sí olórí tó fẹ́ lọ bẹ̀ tí ò fẹ́ ṣe dáadáa bàbá èmi ló kàn sí olóhùn fẹ́ ṣe dáadáa ni òun náà fẹ́ ní orúkọ rere tó ń bá kúrò bẹ́ẹ̀ ìyẹn bàbá Ifá Tinubu ló ń jẹ́ bẹ́ẹ̀ o Ifá orúkọ tó ń jẹ́ nìyẹn bàbá Ifá. iṣẹ́ Ifá Èkó àbí Ifá Nàìjíríà báyìí. èmi ò mọ̀ o ṣùgbọ́n ẹ̀ lè mọ̀ o èmi lè mí pè ní Ifá o pọ̀tò orúkọ tó ń jẹ́ nìyẹn bàbá náà fẹ́ ṣe dáadáa ó fẹ́ ṣe dáadáa ṣùgbọ́n ẹ̀mí kan ti wà tí ò lè jẹ́ kó ṣe dáadáa ẹ̀dígàdì kan tó ṣẹlẹ̀ ohun tó ṣe olórí kan wá fẹ́ jẹ alẹ́ òfẹ́ máa fi àjẹ ara ìlú o kò ṣeé ṣe. àwọn kan sọ pé inú agbára ilé agbára Aso Rock wọ́n ní ẹ̀mí kan wà ń bẹ̀ tó yẹ pé kò fẹ́ ìṣeré ní Nàìjíríà. mi yà ń gbàtà bá gbàdúrà mi yà kúrò mẹ́ òun la sọ pé healing a máa conduct deliverance ẹ̀mí yẹn máa kúrò mẹ́ ẹ̀mí tí ò jẹ́ káwọn olórí wa ṣe dáadáa. ẹ làbújá ni agbolẹ́ ti ṣe àdúrà yẹn. anywhere ni kò sí pé bí kan ó ní whatever you find yourself ní irú group wa nísìn a máa wà nílé. ilé ara yín oníkàlùkù ilé ara wa la tún fẹ́ ṣe láti máa ṣe a máa ṣí àkíní ẹ̀fọ́ tẹ́ máa bá ṣe ẹ̀ a máa pray wọ́n máa rí adama conduct deliverance a ti ṣe national flag wa tá a máa gbé sókè map of Nigeria àti gbogbo ẹ̀ dání
ibẹ̀ láti máa gba àwẹ̀ ọjọ́ méje ni. ẹ fẹ́ fi gbàdúrà sọ́lọ́run. a fẹ́ fi gbàdúrà sọ́lọ́run bí àwọn wòlíì ìgbàanì ṣe ni. so ka àwọn olórí wa náà bí àwọn. gbogbo wọn ni ó wà bẹ́ẹ̀ ẹ wò wọn ẹ wò who can participate all citizens including political leaders public and private workers market vendors students police and military personnel religious leaders both muslim and christian general public gbogbo ènìyàn ibi tó bá bára wọn. tó bá ti ń fẹ́ ṣe rere nàìjíríà. tó bá fẹ́ ìṣerere nàìjíríà ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn kọ́ lè dáa níta máa ṣe dé. ọjọ́ mélòó wá ní sà. ọjọ́ méje ni tó bá fẹ́ orílẹ̀-èdè wa kó dáa èmi ò ní passport láti sá lọ bó mo fẹ́ sá lọ ibi tí ọlọ́run dá mi sí eléyìí kí n lọ sá lọ sílùú òyìnbó kí mo fẹ́ lọ síbẹ̀. àwọn nǹkan kan wọ̀nyí àwọn ẹ̀ṣẹ̀ yìí la fẹ́ bójútó táwọn kan ò rí nínú bíbélì ní ìgbà tí àwọn olórí wọn yẹ tó bá ti ń dági mọ́ orí àwọn ará ìlú ọlọ́run ni wọ́n ké pè a rí nígbà Èlíjà a rí nígbà Samuel a rí nígbà Mósè wọ́n wà nínú ìgbèkùn ọmọ Ísírẹ́lì wà nínú ìgbèkùn for 430 years nínú ìgbèkùn Nàìjíríà ti wà nínú ìgbèkùn sọ almost 60 something years nǹkan kan ò lọ síwájú mọ́ ṣé bá sì máa bá lọ rè ẹni tó bá sọ pé nǹkan tán ọlọ́run fi hàn wá irọ́ ni ẹni kó wá solution jáde ibi ni mo wà lọ́jọ́ tí mo sọ pé protest ò ní mú anything jáde kò lè mú kankan jáde mo ní protest ò lè mú kankan jáde it's a waste of time wọ́n á tún pa wọ́n ni. wọ́n sì pààyàn lóòótọ́. wọ́n gbọ́dọ̀ kò lè mú kankan jáde ọlọ́run ló ń bínú sí wa. The Bible declare only righteousness exalt a nation. ẹ̀ṣẹ̀ ti pọ̀jù lórílẹ̀‐èdè wa àwọn èèyàn wá fojú fo ẹ̀ṣẹ̀ wọ́n rí pé kò sí kankan wọ́n rí ẹ̀ṣẹ̀ bí social something. The Bible tell us pé it is God Almighty that ruleth in the government of men. tí a bá ti mú eléyìí ṣe orílẹ̀-èdè wọn máa yí padà. àdúrà táwọn ẹnìkan ló kù báyìí. ó dà council of protest kí ló mú jáde kí ni wọ́n ti ń ṣe tó mú jáde kò lè mú kankan jáde bá a ṣàgídí kò lè mú kankan jáde ṣùgbọ́n tá a bá padà sọ́dọ̀ ọlọ́run orílẹ̀-èdè tọ́lọ́run fẹ́ràn Nàìjíríà I can declare this orílẹ̀-èdè tọ́lọ́run fẹ́ràn ni ó fún wa ní gbogbo nǹkan I've been to Britain ìlú òyìnbó tẹ̀lé Britain tẹ̀ wòye ta tí wọ́n bá ní ìdá kan ní ìdá mẹ́wàá ohun tí Nàìjíríà ní adájú bẹ́ẹ̀ lọ ọlọ́run fẹ́ràn wa kò sí kankan tí ó ṣàìsí Nàìjíríà. ṣùgbọ́n bàbá àwọn kan sọ wípé Tinubu kọ́ ni mẹ̀sáyà wípé ọmọ ọba ọ̀wọ̀ kan ni mẹ̀sáyà tó bá ti dé báyìí gbogbo nǹkan tá à ń pariwo yìí ó máa wálẹ̀. ṣèbí Buhari wá bẹ̀ ṣèbí wọ́n ní Buhari máa change kan ṣèbí wọ́n ní òun ni mẹ̀sáyà kò lè ṣe àní ẹ̀mí kan wà ní Nàìjíríà yìí nígbà tó kó fẹ́ ṣàṣẹ́pítà ní kan ti change ọlọ́gbọ́n èèyàn kó lọ́wọ́ ìgbà fẹ́ ṣàṣẹ́pítà ṣèbí nígbà ayé àwọn baba Awólọ́wọ̀ kó ló di pé wọ́n ti fẹ́ ṣàṣẹ́pítà ṣèbí ajagun bàbá wọn ò yá owó Nàìjíríà dẹ̀ ń gbádùn ní kété tí wọ́n ti bẹ̀ sí ń ṣe festa tó ń ṣe oil boom ní àwọn òyìnbó ti kéèrè wọn wọ́n dẹ̀ jùlẹ̀ that's idolatry báyìí Nàìjíríà ti change ní Nàìjíríà ti parí pátápátá wọ́n bọ́lọ̀ ń wórogún ní tó ń ṣe nìyẹn òun ló wá bí gbogbo nǹkan wọn yẹ tí Nàìjíríà fi wá ní dáadáa kò sí lídà kan tán lè gbé síbẹ̀ kò lè ṣe nǹkan kan jù ẹ lọ àti tí wọn bá tọrọ ìdájí ẹ ṣe ká wá ojú rere Ọlọ́run ká wá àánú rẹ̀ ń tọrọ Nàìjíríà kan ní àdúrà ló kù ní sìkà bẹ Ọlọ́run ọdún àwọn èèyàn láwọn ti ń gbàdúrà o pray for Nàìjíríà yàtọ̀ sí eléyìí o eléyìí tá à ń sọ yìí yàtọ̀ o national prayer lélẹ́yìí ibikíbi tẹ́nibọ̀dì bá wà ní bó máa ń lọ ní mọ́tò Olúwa dáríjì wa gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá táwọn bá wa àwọn èèyàn tó ń ti ń pa ìwọ̀n kọ́ ṣé ìṣẹ̀ṣẹ̀ ni ẹ̀jẹ̀ tó ń ta sílẹ̀ ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ṣé ìṣẹ̀ṣẹ̀ ni owó ìlú tó ń ṣe báṣubàṣu àwọn ọmọlọ́wọ́ tó ń ṣe olóṣèlú yẹn kọ́ ọmọlọ́wọ́ tó ń gbé lọ sóògùn yẹn kì í ṣẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè nìyẹn ẹ̀ṣẹ̀ orílẹ̀-èdè ló fi àjẹ wa sin of the nation ló fi àjẹ Nàìjíríà. kì í ṣe Yorùbá ní tàbí bí afárá ló ní. ẹni pásítọ̀ tó bá sọ pé irọ́ ni ẹni kó jẹ́ ká jókòó ẹni pásítọ̀ tó bá fẹ́ kú èrè mi kó jẹ́ ká jókòó màá sọ pé let's go into the Bible àbí let's go into the scripture and find it out kí ló fi àjẹ àwọn Ísírẹ́lì ṣe bẹ́ẹ̀ ṣe orílẹ̀-èdè ni lídà àwọn ló máa ń kó wọn wọnú ẹ̀ ẹ̀dígàtẹ̀ tọ́mọ̀lẹ́ ti tọrọ ìdádíjẹ́ ṣàánú Ọlọ́run àlàáfíà adẹ́dẹ́ ìgbà tí wọ́n tọrọ tẹ́yẹ lídà lídì wọn lọ tán tọrọ ìdáríjẹ́ àlàáfíà adé ìgbà tí wọ́n sì náà lídì wọn àti rán àlàáfíà adé ìgbà Samuel náà kọ́ àlàáfíà adé tá bá ṣe kinní yìí ẹ gbà bí mo ṣe tọ́ bólú àti bẹ̀tẹ̀ mi rẹ̀ bẹ̀ àlàáfíà adé nídìí láti gbógun tàwọn lídà wa ọwọ́ Ọlọ́run wà ní tó jẹ wá ní Nàìjíríà. Bàbá ẹ pẹ́ fún wa sà tábà ní káwò pẹ̀lú gbogbo àlàyé tẹ́ ti ń ṣe látàárọ̀ a rí pé ẹ jẹ́ kan nínú àwọn ìkànnì tó jẹ́ pé ẹ ń fi àdúrà jagun fún àgbàlá ayé most especially orílẹ̀-èdè Nàìjíríà tábà ní ká tún wò sẹ́yìn tábà ní àǹfààní láti máa dárúkọ àwọn pásítọ̀ tó ti ń fi àdúrà jagun fún àwọn president governors fún orílẹ̀-èdè wa Nàìjíríà
bẹ́ẹ̀ ṣé eléyìí tẹ́ wá ń ṣe yìí tẹ́ pé National Days of Fasting and Prayer for Nigeria àwọn kan ti ṣe sẹ́yìn ṣé eléyìí tẹ́ fẹ́ ṣe yìí ṣé wá rí i pé ṣé ẹni nínú ìgbàgbọ́ yín pé ìyàtọ̀ máa wà pẹ̀lú yàtọ̀ sí eléyìí tí àwọn pastors yẹn tó ti ṣe sẹ́yìn ni. ṣé eléyìí tí àwọn pastors yẹn ṣe pray for Nigeria ni tèmi náà jẹ́ mẹ́mbà ni eléyìí wá láti ọwọ́ Ọlọ́run ìtọ́ni Ọlọ́run ni nígbà tí n bẹ Olúwa ṣé báwọn tó ń gbàdúrà yẹn ládùúrà ti sún wọn ṣé ó tún gbàdúrà mọ́ ni wọn ò gbà mọ́ ẹ̀kọ́ tún lẹ́nu bẹ̀ nígbà tèmi wá bẹ̀ sí nígbà Olúwa kí ni ọ̀nà àbáyọ kí ni ìṣòro ṣé gbogbo àdúrà tí wọ́n ní wọ́n gbàgbà yẹn ṣé wọ́n sọ̀rọ̀ first act 77 ni ṣé wọ́n sọ̀rọ̀ ẹ̀ ni wọn ò sọ èyí gangan láti ẹ̀sẹ̀ sọ. sir tẹ́ bá miss go to wa sir ẹ tẹnumọ́ first act 77 ṣé ẹ lè bá wa yànnà náà nǹkan tó wà nínú first act 77. eré ní ìbọ̀rìṣà ní òrìṣà táwọn òyìnbó kó wá síbí ni in fact Brazil gan tó kọ́kọ́ ṣe kinní yẹn rí orílẹ̀-èdè wọn ò dáadé ní àní èmi sọ pé tá a bá ṣe nǹkan wọ̀nyí tá a tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ èmi sọ dá yín lójú wípé orílẹ̀-èdè wa máa gba ìyípadà ẹ̀ṣẹ̀ grand orílẹ̀-èdè wa ẹ̀ṣẹ̀ ló bà orílẹ̀-èdè wa jẹ́ ẹni pé ẹ̀ṣẹ̀ ń gbilẹ̀ sí lójoojúmọ́ ìgbà tí wọ́n ti gbélé yìí wá fẹsẹ̀ September ẹ̀ṣẹ̀ yẹn ti bẹ̀ sí wọlé ní dímọ̀ yẹn bẹ̀ sí ní wọnú àwọn èèyàn wa lọ dímọ̀ ló kàn tó àwọn onídàá wa àtàwọn ọ̀dọ́ bóòlù yẹn ṣe máa gbọ́ mẹ́díkejì obìnrin wà lọ bá yẹ̀ jẹ́ wà pa wà lọ fi ṣoògùn owó irú owó wo ni kò ní bẹ́ẹ̀ ni nígbà tó ṣẹlẹ̀ ní ẹ̀ èrè burúkú yìí ni. sir ṣé àwọn bàbá Adébóyè ṣé wọn mọ̀ nípa first act 77. bàbá Adébóyè kì í ṣe wòlíì ẹ má jẹ́ ká sọ̀rọ̀ bẹ́ẹ̀ Adébóyè kì í ṣe wòlíì iṣẹ́ wòlíì ni mo ń ṣe iṣẹ́ tọ́lọ́run fi rán wòlíì nílé ní ìgbà tí orílẹ̀-èdè Ísírẹ́lì tó bá ti rí bẹ́ẹ̀ yẹn wòlíì lọ́lọ́run bá sọ̀rọ̀ á jẹ́ intermediary láàárín àwọn ènìyàn yẹn àti Ọlọ́run tí ẹ bá wo Mósè tí ẹ bá wo Èlíjà tí ẹ bá wo Samuel tí ẹ bá wo all the major prophets àwọn náà larú nǹkan tá à ń là kọjá wòlíì ló máa ń gbé dìde òní bẹ́ẹ̀ lè fi sọ pé nípa wòlíì kan la fi gba orílẹ̀-èdè Ísírẹ́lì là so wòlíì náà máa ń fi iṣẹ́ yìí rán wòlíì ẹ̀ ló máa transmit ẹ̀ sí ayé pé báyìí lolúwa sọ nítorí olúwa ní kẹ́ ṣe ni ẹ̀tíkẹ́tẹ̀ ń ṣe ó yàtọ̀ sí evangelist ó yàtọ̀ sí pastor ó yàtọ̀ sí deacon wòlíì náà máa ń fi ná iṣẹ́ wòlíì gangan tẹ́ bá gbọ́ wípé prophet unto the nation iṣẹ́ wòlíì sí àgbáyé òun là ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí nítorí ọlọ́run fi ná mi yẹn. ǹjẹ́ ó ní àwọn ìgbésẹ̀ tẹ̀tẹ̀ ti gbé sí pẹ̀lú àwọn olórí wa lórílẹ̀‐èdè Nàìjíríà pé nǹkan báyìí ń bọ̀ ẹ jẹ́ ká ṣe àbí ká kòlábò ká jọ fọwọ́sowọ́pọ̀ kí orílẹ̀‐èdè kó lè ní ìgbéga pẹ̀lú nǹkan tí mo fẹ́ dáwọ́lé yìí láìpẹ́ yìí. ṣe rí eléyìí tá à ń ṣe yìí ó pín sí méjì ìpelepele ni àkọ́kọ́ sọ̀rọ̀ restructuring no àkọ́kọ́ bẹ̀rẹ̀ nípa palliative ni pé palliative akọ̀wé sí ààrẹ agbèsí Punch newspaper pé palliative time fáwọn èèyàn àwọn kan ní ó máa jẹ́ o kò ní dé ìsàlẹ̀ o nítorí pé Nàìjíríà ti corrupt jù corruption has become cancer of the blood nínú ayé an average Nigeria àti church o àti mọ́sálásí o mo gbogbo àtàwọn pásítọ̀ o corruption ti bàbá jẹ́ nítorí pé èṣù ti wọlé ẹ̀dígà tẹ̀lísìnà so ibi palliative láti kọ́kọ́ bẹ̀rẹ̀ àrẹ̀kọ̀wé sí ààrẹ akọ̀wé sí gbogbo àwọn alágbára àwọn ìka Nàìjíríà ẹ̀wọ̀ ibi tá à ń lọ báyìí àwa bẹ̀ sí sọ̀rọ̀ di sọ́tọ́rìn akọ̀wé personally akọ́sí bàbá Ọbásanjọ́ Babangida gbogbo wọn pátápátá national security adviser senate president speaker of house of rep all the 36 state governors and speakers then minister of defence chief of defence staff chief of army staff chief of naval staff chief of air staff IG JSN director general akọ̀wé sí gbogbo wọn pátá then àwọn akọ̀wé sí gbogbo àwọn imam àtúwọ́ akọ̀wé sí gbogbo àwọn ìwọ ní camp president ìwọ ní PFN gbogbo wọn pátápátá kò sí ẹni wọn tó lè sọ pé wọn ò rí lẹ́tà wa then apart from that àwa tún gbórúkọ wọn yẹ sínú pépà kí wọ́n lè mọ ibi tá à ń lọ àkárí gbogbo wọn along so kì í kàn ṣe nǹkan àdáṣe but eléyìí àkọ̀wé eléyìí sí ààrẹ ìdí tá a fi kọ̀wé eléyìí sí ààrẹ ni pé Ọlọ́run ò sọ pé kí àwọn ìjọba kan sponsor eléyìí àwa la fund ẹ̀ as squeeze ara àbí láti ṣe àwẹ̀ yìí káwọn èèyàn má bàa sọ pé wọ́n fi ń gba owó òun la fi kọ́ sísàlẹ̀ pé o no collection of offering and tithes torí pé ojú rere Ọlọ́run la fẹ́ wá àwọn tá a ṣàgbẹ́tẹ̀lú ẹ̀ a máa wà nínú ilé tá a máa kóra wa jọ for 7 days 7 nights la máa gbàdúrà sí Ọlọ́run lórí ìkúnlẹ̀ lórí ìdọ̀bálẹ̀ lórí ìdúró ká bẹ Ọlọ́run orílẹ̀-èdè wa nídìí
ìdáríjì ẹ̀ṣẹ̀ ìrònúpìwàdà ní ọ̀dọ̀ Ọlọ́run seeking the face of Almighty God in holiness. That is just the point. ẹ ṣe àdúgbòsà àkọ́tà ẹ̀sà ìbéèrè tèmi lélẹ́yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ òní gbàgbọ́ nínú pé ẹ̀sìn ló lè tún lè ṣe èyí tó pọ̀ jù ní àwọn ọ̀dọ́ torí pé tẹ́ bá wo western world ẹ rí i pé wọ́n develop jù wá lọ wọn ò dẹ̀ fi bẹ́ẹ̀ ṣe agbátẹrù ẹ̀sìn púpọ̀ tó bá wà ṣe ń ṣe ń bí kí lẹ́yìn lérò pé ó fà látijọ́ ta ti ń ṣe ẹ̀sìn lórílẹ̀‐èdè yìí a ní ẹ̀sìn mùsùlùmí a ní kìrìsìtẹ́nì a ní àbáláyé ṣùgbọ́n síbẹ̀ náà orílẹ̀‐èdè yìí ò ní lọ síwájú so kí lẹ́yìn lérò torí pé ó dàbí pé àwọn generation tó wà ń sìn ìròrí wọn ti ń yàtọ̀ pẹ̀lú nǹkan tí ó wà ńlẹ̀ nípa ẹlẹ́sìn dé so kí lẹ́yìn lérò pé a lè ṣe sí pẹ̀lú ẹ̀sìn àti àṣà wa tí ó mú orílẹ̀‐èdè yìí gòkè. ṣe rí àwọn bàbá wa àdúrà ni wọ́n fi gbórílẹ̀-èdè wa dúró àwọn bàbá wa yẹn gbàdúrà ṣe náà bàbá àwọn bàbá wa ń gba àdúrà bó tilẹ̀ jẹ́ pé wọn ò kàwé bí ìsìn ṣùgbọ́n wọ́n ní ìgbàgbọ́ nínú Ọlọ́run wọ́n dẹ̀ gbàgbọ́ wípé Ọlọ́run ló lè ṣe gbogbo nínú gbogbo ìbá bàbá wa ló fi òye Elédùmarè yé wa ṣe rí àwọn ọ̀dọ́ ìsìn tó wà níta nísìn èmi gan lè fẹ́ sọ pé they are foreign angels èrò wọn yàtọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ gbé báyìí ẹ wo aṣọ táwọn ọ̀dọ́ ìsìn wọ̀ ṣé ó bá àṣà wa mu ṣé ó bá àṣà wa mu àwọn ọ̀dọ́ ìsìn káàwé ìlú òsìn owó ṣáá ni wọ́n wá ẹ̀mí èṣù ló wọnú wọn òdà ṣé àwọn bàbá wa máa ń ṣe báwọn ṣe ń ṣe yìí ni ní Èkìtì tèmi ti wá ọ̀fọ̀ ọmọdé kan má bọ̀wọ̀ ṣáájúwájú àjẹgbà ìyẹn ni pé ọmọdé tó bá rí àgbàlagbà fi àjẹgbà ẹ wo ọmọ àwọn ọ̀dọ́ yẹn ẹ lọ sórí íńtánẹ́ẹ̀tì wọ́n ṣe ń sọ̀rọ̀ àgbàlagbà ẹgbẹ́ bàbá wọn máa sọ̀rọ̀ ìjà wọn ní mánà ṣe yẹ kó rí bẹ́ẹ̀. àwọn advanced country tí wọ́n sọ pé wọ́n ẹ̀sìn ògbélu wọn ṣe ẹ má dá wọn lóhùn ẹ má dá wọn lóhùn ẹ wo Amẹ́ríkà bẹ́ẹ̀ tẹ́ bá wọn in God we trust àwọn bàbá wa gbàgbọ́ wípé ẹ̀sìn Christianity ló gbé ìlú yẹn dúró wọ́n dẹ̀ ń gbàdúrà ṣé ìmọ̀ pé ní Amẹ́ríkà bẹ́ẹ̀ wọ́n ní special Thanksgiving day tó ń ṣe tí wọ́n máa ń ṣe nàìjíríà ní ẹ̀sìn ohun tó ṣẹlẹ̀ ni pé àmúlùmọ́là tó wọnú ẹ̀sìn ló fi jẹ́ káwọn èèyàn fẹ́ máa lùsì òpin bẹ́ẹ̀ take for example ẹ jẹ́ kí n sọ tèmi nísìn máa sọ méjì ní orílẹ̀-èdè wa ń sìn wọ́n rí Christianity bí ẹni pé business la fi ń ṣe nípa tight tí wọ́n ṣàn pariwo tight tí wọ́n ṣe èmi ò sọ pé tight ò dá o torí wà ní Bible tó bá wà ní Bible èmi kì í tako now but àwọn kan wá gbé tight sí òkè ju salvation lọ kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn kan wá bẹ̀ sí sọ tight pé tó o bá sọ tight o ní wọ̀jọba rùn is rubbish àwọn kan believe pé tó o bá ní tight tó o bá sọ tight o ní lówó lọ gbogbo nǹkan tó bẹ̀ sí ẹ̀rí nǹkan tó jẹ́ káwọn ọ̀dọ́ káwọn èèyàn kan dàbẹ́ ni pé kinní nìyẹn tó wá rí pé wọ́n ní church bíi business ó wá jẹ́ kí ọkàn àwọn ọ̀dọ́ kó kúrò lọ́dọ̀ Ọlọ́run ní ẹ̀sìn tiwa in those days we believe in salvation yẹ gangan the ultimate goal but nísìnyí you are born to make it you are born to do this you are born to be king nìkan wọ́n wá gbé ọkàn àwọn ọ̀dọ́ kúrò lọ́dọ̀ Ọlọ́run wọ́n gbé wọn wọnú owó lọ it is breakthrough gala òun ló wá jẹ́ kí ìpòǹgbẹ fún ìgbàlà kí wọ́n tún ní ìgbàgbọ́ sínú ẹ̀sìn wa kó dàbí kò sí mọ́ ok ẹ jẹ́ ká wo ẹ̀sìn ẹlẹ́sìn àbáláyé nígbà àwọn Yorùbá nation èmi gáìdì wọn dáadáa èmi sọ fún wọn pé ẹ gbé ẹ̀sìn ìṣẹ̀ṣe kúrò nínú kinní yìí kán má bàa rí yín wípé ẹ sọ di ẹlẹ́sìn kan kò sórí ṣíṣe orúkọ tán pè mọ́ wọ́n ní Fúlàní níbi ìkòkò bá ṣàṣùn wọ́n di 2022 mo ní ẹ ti bà program yìí jẹ́ I declare today ẹ ti bà program yìí jẹ́ Nàìjíríà tá a wà Muslim wà ń bẹ̀ Christian wà ń bẹ̀ oníṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ wọ́n ní wọ́n rólẹ̀ gbogbo Yorùbá kí ló mú jáde ọjọ́ kẹta tó sọ pé wọ́n rólẹ̀ Yorùbá ní gangan ọ̀sán Fúlàní lọ bẹ̀rẹ̀ wọ́n lọ pa about 50 ọmọ kékeré kan ló jáde oníṣẹ́ bẹ́ẹ̀ tẹ́ lẹ́lẹ́ ká ló máa sùn ló ṣẹlẹ̀ àwọn kankan tó wá ń ṣẹlẹ̀ tó fi dàbẹ́ nípa àwọn èèyàn ní ìgbàgbọ́ sí ẹ̀sìn wọn nìyẹn pé wẹ́ àwọn orílẹ̀-èdè tó wà náà èmi wọ́n
wọn pariwo gbàgbọ́ báwa ṣe gbé lórí báwọn èèyàn ṣe ń propagate ẹ̀ níbí ló wá jẹ́ káwọn èèyàn bẹ̀ sí lose interest èmi sọ fún gba ẹgbẹ́ ìṣẹ̀síṣẹ́gbẹ́ kan today ṣe bá àwọn muslim yẹn nísìn ẹ wo ọba ìwọ nísìn ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ sáwọn oníṣẹ̀síṣẹ́gbẹ́ kan gbé kúrò mi kábíyèsí olúwo ń sọ̀rọ̀ nísìn ó dà ìṣẹ̀ṣẹ̀ wọn tó náà wọ́n fi gba yorùbá kí ló ń jáde kò mú kankan jáde ẹbí ni ẹ wo gbogbo àwọn èèyàn ṣe bó oògùn wọn tó wà ní Sunday Igboho wọn kò lọ sí kùjé ó wà ní kùjé nísìn tó ń sinmi wọ́n tún pààyàn mẹ́gbẹ́ náà. wọ́n tún pààyàn èmi tún lọ bá Sunday Igboho ní Kútọ́nù mo lọ bá gbàgbé kínní wá gbẹ́kẹ̀rẹ́ lé ẹ lọ́run. ẹ wá Sunday Igboho lọ. mo rí kì í ṣe pé mo wọnú Kútọ́nù prison lẹ́ẹ̀mẹ́ta ni mo lọ bẹ̀ nígbà tó ń sọ pé ó sì kí o ó fẹ́ ní diabetes o ó fẹ́ ní kíní kan ó fẹ́ ní sókun kankan mo lọ bẹ̀ pé believe tèmi fi lọ rèé o èmi mọ̀ pé Sunday Igboho ń jà fún ẹ̀ ó ń gbèjà àwọn ọmọ Yorùbá ni bẹ́ẹ̀ lèmi náà ò lè rí ọmọ Yorùbá ẹgbẹ́ mi kọ́ máa fi àjẹkẹ́mi náà máa dáhùn sí i èmi believe pé wọ́n fi àjẹ ọmọ Yorùbá ó dẹ̀ dìde it's a risk láti fẹ̀mí ẹ̀ sílẹ̀ ìbátẹ́mi náà ń gáàdì wọn pé ẹgbẹ́ kí náà má ṣe báyìí tán wọ́n ní Fúlàní ó dá Èkìtì lèmi èmi ṣe Fúlàní mo yà ayọ̀ wọ́n sẹ́yìn what is the outcome today gbogbo tí mo sọ fún èmi nígbà tí mo lọ tí mo dé báyìí mo gbé àdúrà kalẹ̀ for almost 6 months èmi náà nìkan lọ́lọ́run kọ́kọ́ fi hàn pé Sunday Igboho ní ṣe Easter 2022 bẹ́ẹ̀ I have the video wọ́n máa fi sílẹ̀ wọ́n dẹ̀ fi sílẹ̀. nígbà tó dé sókè ẹ̀ wá kí ó tiẹ̀ kàn sí ọ̀nà pọ̀ kò kàn sí mi ìyẹn tiẹ̀ kékeré tẹ̀ ní ọlọ́run ṣàgbàdúrà bí ìyẹn kọ́ tẹ̀ ní pé mo rí wípé ó ń gbèjà àwọn ọmọ Yorùbá pọ̀tí nígbà tí mo bẹ̀ sí gáìdì wọn mo rí pé wọ́n sọ Sunday Igboho di ọlọ́run kékeré tó jẹ́ pé anybody kò sí anybody tó lè sọ Sunday Igboho mọ́ ẹ̀ lè advice ẹ̀ mọ́ it's strong ṣe bó ń gbèjà àwọn Yorùbá ni. Okay, let me give you this example. Kí ni reason tí Sunday Igboho àti Gani Adams fi ń jà? Gani Adams ń jà fún wa, ó ti wà ń bẹ̀ kí Sunday Igboho tó wá. Sunday Igboho tó dé, ẹ̀yin Yorùbá kí ló dé? Lẹ́yìn àwẹ̀, kí ni káwọn fi kí ni kó tẹ̀lé? Àákàngbà àwẹ̀, àgbàdúrà náà ni àbí? Ẹ jẹ́ ká fi okùn lẹ̀ fọlọ́run. Ọlọ́run kan wà lókè tí ń gbàdúrà. Ṣebí tí Christian bá gbàwẹ̀, a máa retí èsì. Tí Muslim náà bá gbàwẹ̀, ṣé wọn kì í retí èsì ni? Ṣebí ẹ̀yin náà you are a Muslim tẹ́ bá gbàgbọ́ ṣebí ẹ̀yin retí èsì ni èsì dáadáa ni nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa. tó jẹ́ nǹkan dáadáa. gidi ni. ká gbà á. wọ́n gba nǹkan ká jáde àdúrà lálẹ́ fi ràn àwọn lórí wa lọ́wọ́. ṣé wàá ní nọ́mbà nígbà kí ló lè gbà ó àbí 100 àbí 100 àbí 1000 àbí 1 million. ẹni tó bá ti ní dúdú sórílẹ̀‐èdè wa ìlọsíwájú rẹ̀ àti ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ni kò gbà. bẹ́ẹ̀ ni àtàwọn olóṣà náà. kan gbà ìbáwọn náà gbàdúrà kan gbà bọ̀tà wa gẹ́gẹ́ gbé kíní irú ẹ̀yin náà wọ́n máa rí àmọ́ máa sẹ́ndẹ̀ sẹ́ bá wa ṣe àìfọ́n wọ́n máa di pé à ń gbà àwa gan ló gbèrò à ń gbà gbogbo ọmọ nàìjíríà gbọ́dọ̀ gbàwẹ̀ ká jẹ́ ká ok wọ́n sa ipá ọ̀sà ìbò ló yẹ ká lọ ṣèbọ́dọ̀ ọlọ́run ni àbí ìbò ló fẹ́ ká lọ nísìn ok wọ́n ní àgbọ́dọ̀ protest mọ́ ẹ tó bá protest á lọ sí ẹ̀wọ̀n ọdún 5 wọ́n ní wọ́n gbọ́dọ̀ pariwo Yorùbá nation wọ́n gbọ́dọ̀ pariwo Biafra nation wọ́n lẹ́yìn tó bá pariwo Yorùbá nation tó bá pariwo kìnìkan nation á lọ sẹ́wọ̀n 25 years á lọ sẹ́wọ̀n adẹ̀sán 10 million ṣé àwọn agitator Yorùbá àtàwọn Ìgbò tí wọ́n lè jáde mọ́. wọ́n ní lórí mẹ́fẹ́ pín Nàìjíríà ni. bẹ́ẹ̀ ni wọ́n ní fẹ́ pín Nàìjíríà ok ẹ wá wo tèmi o tí tèmi fi yàtọ̀ tèmi fi sọ fún àwọn tó ń pè mí ní Fúlàní àwọn Yorùbá agitator some of them are criminals torí pé wọ́n mọ̀ tó ń ṣe mo fi gbogbo ẹ̀ sọ some of them are criminals wọn ò lè reason wọn kì í ṣe nǹkan bẹ́ẹ̀ ẹ lọ sórí íńtánẹ́ẹ̀tì èpè ní èébú ní ràì gbogbo tí wọ́n bá ṣe lọ́la wọn á fẹ̀dí wọn síta ṣáúṣá ò máa ṣọ́ wọn ni èdè àwọn Haúsá ló mú wọn ṣáúṣá ò máa ṣọ́ wọn ni ṣáúṣá náà lóògùn ni so yẹ kó rí bẹ́ẹ̀ nígbà òdi Yorùbá di báyìí now nísìn lèmi náà kọ́kọ́ ń sọ láti jọ pé ní October láti ẹ̀yẹ tí mo kọ̀wé sí Tinubu mo ṣàlàyé fún wọn pé wáò ohun tí àwọn Sunday Igboho ṣe yìí o ìwọ náà ti ṣe rí o ẹ̀yin náà ti fọ́ọ̀mù nàdẹ́kò rí o èmi lèmi tún kọ́ sọ fún ẹ fi àwọn Sunday Igboho sílẹ̀ torí pé ohun tí Sunday Igboho àwọn Biafra àwọn professor ṣebí Tinubu náà ti ṣe rí ẹ ti ṣe rí táwọn àmì náà gbé bẹ́ẹ̀ ni tọ́mọ àwọn Gani Adams ó ti wá dé nísìn báyìí náà tó jẹ́ pé kò tẹ̀ sí kankan kò lè sọ̀rọ̀ mọ́ ok ẹ̀wọ̀n nǹkan tó fẹ́ gbé jáde nísìn ẹ̀ láà gbọ́dọ̀ sọ̀rọ̀ kinní mọ́ ṣé ayé wo nìyẹn ìyá lèmi fi bá president sọ̀rọ̀ pé president ẹ gbọ́dọ̀ fi wọ́n sílẹ̀ táwọn náà lè ṣe but wọn ò gbà nísìn wọ́n tẹ̀ wá fẹ́ gbófin kalẹ̀ ṣé
ká wà nínú ipò kan náà kí a máa jẹ wá lọ ni wọ́n ti kéjì wá ń sìn anybody tó bá jáde nísìn tó bá pariwo nation kan tàbí anything 25 years in prison ṣé mi ní ó jẹ́ kọ́ mọ̀ jáde kó pariwo ẹ̀ ṣe ni pé injustice wà Nàìjíríà ara ogun èṣù tó ń jà wá nìyẹn the time is now ká mọ̀ bí tá à ń lọ nínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí nǹkan tó ṣẹlẹ̀ yẹn. bá ẹyọ Shelè sọ fún wa ìdí tẹ́ fi ń pe ààrẹ Tinubu ní ifá. ìtumọ̀ ifá ǹjẹ́ mọ́ fáínàṣẹ́ nìyẹn ẹ ti mọ tó pè fá àbí fáínàṣẹ́ ni. nílẹ̀ Yorùbá ni o. ẹ̀yin lẹ́jọ́ máa túmọ̀ yẹ no ṣé kò ní fáínàṣẹ́ ní gbogbo àti àsìkò you are in Lagos. wọ́n ṣe ń pè ní fá Èkó. èmi ẹ̀yin lẹ sọ ní fá Èkó. nítorí èmi ló kàn tó dẹ̀ kàn wọ́n lẹ́nu pé ifá lọkùnrin. no ṣé kì í ṣe fá ni ó ní èmi ló kàn ẹgbẹ́ kinní ọ̀hún wá wọ́n dẹ̀ gbé fún ẹni kì í ṣe fá. àwọn kan tẹ̀ ní àyájọ́ Yorùbá ni. gbogbo tó jẹ́ náà ni ẹ bẹ́ẹ̀ pè ní Jagaban Yorùbá bẹ́ẹ̀ pè ní Jagaban of Nigeria. wọ́n ní àyájọ́ Yorùbá ni. bẹ́ẹ̀ tẹ̀ pè ní Jagaban of Africa bẹ́ẹ̀ pè ní Ifá of Africa. fáínàṣẹ́ ni wọ́n pè ní fá àbí kò ní fáínàṣẹ́ ni ó ní ẹgbẹ́ kinní ọ̀hún wá èmi ló kàn. wọ́n lè gbé fún wọn ní kò sọ̀rọ̀ lásán. gbọ́dẹ́gbọ́ sọ̀rọ̀ lásán ni tàṣẹ́tàṣẹ́ ní fá sọ̀rọ̀ ẹja kúrò lórí Ifá lèmi pè Ifá èmi lèmi tún pè ní fá. bàbá Jagaban. bàbá níwò mi ń wò ọ́ ẹ bá láǹfààní àti rí Bọ́lá Tinubu lẹ́yìn nǹkan tí aṣáájú ṣe àtàwọn kan Nàìjíríà kan ṣe tó fi di pé wọ́n dé tó délé ní àṣelàdẹ́kò àṣàfẹ́nifẹ́re àṣe protest yà nígbà fún Jonathan nígbà fún gbogbo ẹ̀ àwọn náà ti wá ń lo irúfẹ́ oògùn bẹ́ẹ̀ lénìí ìjọba yẹn náà wá tún gbà wọn ọ̀nà míì láti fi dáwọn ìrànlọ́wọ́ kọ́ tẹ bá láǹfààní àti rí ààrẹ kí lè máa sọ fún wọn. ohun tí màá sọ níbí náà ni màá sọ yìí ohun tí màá sọ fún ààrẹ lélẹ̀ èmi sì máa kọ̀wé sí ààrẹ pé mo ti kọ̀wé kan sí ààrẹ ní pé ààrẹ nǹkan kan tó ṣe o ní ìgbà ayé nàdẹ́kò ìjọsìn tó rí o ìyà tán fi ń jẹ àwọn èèyàn rẹ o mo ti kọ̀wé bẹ́ẹ̀ sí wọn in fact sọ̀n gbé jáde wá lọ ṣe àtúntò tó rí ẹ̀ èmi kọ̀wé sí wọn bẹ́ẹ̀ èmi tún gbé sí pépà bẹ́ẹ̀ paid advert wá lọ ṣe bí kankan ló gbé yín dìde tẹ fọ́ọ̀mù nàdẹ́kò similar thing táwọn Sunday Igboho Professor Akintoye ṣe nìyẹn but èmi ò takò àwọn Sunday Igboho mi ìbàjá o mi ìrírí sí o torí mo mọ̀ pé ó ń gbèjà àwọn ọmọ Yorùbá ni but àwọn kan kálagàlà tó ń wọbẹ̀ tó kàn ṣe kálagàlà tó ń ṣépè tó ń bú àgbàlagbà ni mi láìkí. tọ́jú èmi Fúlàní. tí wọ́n fi rí Fúlàní kiri ẹ̀ má dá wọn lóṣù ọmọ tán ṣe. àlejò tó ń fi rí gbogbo èèyàn bí Fúlàní. gbogbo èèyàn báyìí ní Fúlàní gbogbo àṣírí ìkọ̀kọ̀ ẹ̀bẹ̀ sí kó síta tẹ́ ń bá rí ààrẹ ìyá Ifá Jagaban lẹ́nìí ó tẹ́mi sọ pé ààrẹ wa o ń tẹ̀yìn náà ṣeré ń tó wà nílẹ̀ tẹ̀yìn fi dìde nìyí nàdẹ́kò tá à ń sọ nígbà yẹn gbé fóònù ẹ jáde nàdẹ́kò tá à ń sọ nígbà yẹn sà ṣé ẹ̀yin mọ̀ pé àwọn gangan Ifá yìí gangan founding member ni àwọn gan ló ṣe kìíní yẹn àwọn ló gbé jáde ìyẹn Tinubu àwọn ló gbé àwọn gangan ló mú àjẹ́ yẹn wá ṣèbí mo láwọn ọ̀rẹ́ tó wà ní nàìjẹ́ kó ń gbà yẹn mo ní àwọn ọ̀rẹ́ bàbá tó dá Fáṣe sílẹ̀ mo close mọ́ àjọ ń sọ̀rọ̀ àwọn ló dá kíní sílẹ̀ náà tí wọ́n bá dá kíní sílẹ̀ táwọn dẹ̀ wá rí wípé nǹkan yìí náà ohun tí ẹ rí tí kíní fi rí báyìí tó ti wà jọgbẹ́ tipẹ́tipẹ́ yìí ẹ wá lọ ṣe àtúntò ẹ̀ náà táwa dẹ̀ ti di wípé ẹ fi àwọn pípù yìí sílẹ̀ ẹ pe ìpàdé bó la ṣe tú orílẹ̀-èdè wa ṣe ló kàn báyìí nǹkan tó kàn ní. ṣùgbọ́n bàbá ẹ kú òun látàárọ̀ a rí pé ẹ ṣe àtúntò orúkọ ẹgbẹ́ ẹ yí orúkọ ẹgbẹ́ padà kí ni ìdí. n tó ṣẹlẹ̀ ní wípé nígbà tá a sẹ́ẹ̀dì directors of the concerned patrons ní Nigeria and overseas tá a sẹ́ẹ̀dì the corporate affairs commission ṣé mi pé gbogbo nǹkan tá a bá máa ṣe tẹ̀yìn bá fẹ́ ṣe náà jẹ́ ó yẹ kó register pẹ̀lú federal government ó lè ní legal backing so nígbà tí àwọn committee wa wá rò pé ó yẹ ká register ẹgbẹ́ wa yìí kó má kàn jẹ́ pé illegal something là ń ṣe àṣàdì kìíní sí Àbújá àṣàdì orúkọ bíi mẹ́ta kìíní wọ́n reject mẹ́ta mìíràn wọ́n reject àwọn àṣàdì lè ní àṣọ pé ok làwọn àgbẹ̀ the lovers of hope for greater nation ó sì wà ní ìbámu pẹ̀lú nǹkan náà tá a ní so federal government àmì corporate affairs commission nǹkan tó approve fún wa lélẹ̀ tó sì jẹ́ pé òun náà là á máa jẹ́ ó sì wà ní ìbámu ṣẹ́ni iṣẹ́ orúkọ yẹn gangan ní the major bí kò so nǹkan ká tá à ń pò ń gbẹ fún but orúkọ yìí náà gan ó tún wá lọ pẹ̀lú nǹkan gangan tí
àwa ń pògbẹ́ fún àwa náà lólùfẹ́ nàìjíríà àbí àwa gan lólùfẹ́ nàìjíríà àwa ń fẹ́ kí nàìjíríà dáa àwa náà fẹ́ káwọn leader wa náà ṣe dáadáa ló fa kìíní yẹn so n ti corporate affairs commission fún wa ni. Báwo làwọn èèyàn ṣe wá ń darapọ̀ mẹ́gbẹ́? Ṣẹ́rí after ṣé platform kankan wà? platform wà àbí platform wà tàti open adẹ̀ tí change orúkọ yẹn ṣẹ́gẹ́tẹ̀sì létà nígbà tá a bá ṣe gbogbo wọn tán a ṣẹ̀ṣẹ̀ tó wá advertise orúkọ yìí fún gbogbo ọmọ nàìjíríà wá jọ ẹ̀yìn yẹn o kò náà lówó o kò náà ní kankan o. bàbá ẹ ṣe àdúpẹ́ ẹ kú wọ́n tuntun látàrọ sà bàbá ṣe ẹ lérò pé àtúntò òfin àti tẹ̀lé òfin la nílò lórílẹ̀-èdè láti jẹ́ kí a lè lọ síwájú. níjọ́ tí wọ́n ti ń ṣe àtúntò òfin kí ló mú jáde níta nílò lélẹ̀ tó bá ṣe lé wọn á ṣe àtúntò òfin máa bàkẹ́ it goes together a lè di sọ́ọ̀tù nàìjíríà kó má bá òfin lọ kò sí bẹ́ẹ̀ ti fẹ́ di sọ́ọ̀tù nàìjíríà it has to go together but òfin tí wọ́n ṣe wọ́n amend lájọ kí ló mú jáde wọ́n ti ṣe amend the constitution wa more than 3-4 times kò lè mú kàtí wọ́n mú lò ní àwọn olóṣèlú ò mú constitution lò. Let's talk about the restructuring of the country completely. Òfin máa bá kẹ tí ò bá sófin kò sí kankan. Ìṣẹ́lẹ̀ káwọn kankan sọ pé kán ṣe di constitution. No. Ẹ jẹ́ ká ṣe àtúntò orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n á fòfin bá kẹ. Ṣé ti bẹ́ẹ̀ sí? A lè ṣe àtúntò kan má sì tó òfin yẹn ṣe o. Wọn ò ní ṣe àtúntò orílẹ̀-èdè wa. Kan má ṣe o. Because tó má ṣe restructuring nísìnyí. Okay o. Kí la bá la ṣe máa revenue òbó la ṣe máa ṣe o. Òfin kan náà máa fi bá kẹ. Orílẹ̀-èdè yóò ìwọ tó do orílẹ̀-èdè bá yóò òfin kan ló máa bá kẹ̀ federal capital ti remain federal capital tó wà nínú template wa nìyẹn òfin kan máa bá kẹ̀ ẹni tó bá lóun fẹ́ pé orílẹ̀-èdè wa o ṣé gbogbo state yòókù a máa gbéra pa a máa bá wọn jà ní a máa bá state yẹn jà ní òfin kan ló máa bá dẹ̀ and nínú nǹkan táwa ń ṣe níbí every state every country will pledge allegiance to the unity of federal to the unity of Nigerian nation ẹ̀dígàtẹ̀sìn ṣe pé òfin kan náà ni. Báwo wá ni àwọn tó jẹ́ olórí àti mẹ̀kúnnù tó yẹ pé tó bá ṣẹ̀ sófin abẹ́ òfin lè gé lọ́wọ́ tí ò ní jẹ́ pé torí pé yẹn lówó lọ́wọ́ tó ó free láti lọ ṣe pé ìyẹn ló pọ̀ jù lórílẹ̀-èdè wa ń sìn ló jẹ́ káwọn èèyàn lè bọ̀wọ̀ fún òfin àbíkọ́ tẹ̀ respect òfin pé ok nǹkan táwọn gbọ́dọ̀ sá fún ni ọ̀nà lábẹ́ gbégbà tó fi jẹ́ pé àti olórí àtọmọ ìlú àtàláṣẹ gbogbo wa gan la lè follow òfin yẹn tí wọ́n pé a sì ní bọ̀wọ̀ fófin. Ṣé ní Nàìjíríà presently there is nothing like law and order. Law and order was never in the existence in Nigeria. Wọ́n ṣe òfin kan fún olówó, wọ́n ṣe òfin kan fún mẹ̀kúnnù. Òfin kan wà táwọn Hausa ń lò, òfin kan wà tí wọ́n ṣe níbí. Now, ṣárí eléyìí tá à ń sọ̀rọ̀ yìí, the structure tá à ń sọ yìí, gọ́fúnà gangan máa responsible sí àwọn ará ìlú ẹ̀. It is government of the people by the people for the people. Oníkálùkù state yẹn ló máa gbé òfin tiẹ̀ kalẹ̀ tí wọ́n máa ṣe wọ́n máa ní constitution tí wọ́n máa lófin tiwọn bí wọ́n ṣe ń ṣe ní advanced country nìyẹn ìwọ tó bá wù ẹ́ ní state ẹ lè gbé sharia kalẹ̀ ìwọ tó bá wù ẹ́ bí wọ́n lè gbé western law kalẹ̀ àbí so òfin máa wà ìwọ tó bá break ẹ̀ ń gbà yẹn wàá ní kankan ṣe but nítorí pé àmúlùmọ́là ibo ń ṣe tiẹ̀ lọ́tọ̀ yorùbá ń ṣe tiẹ̀ haúsá ń ṣe tiẹ̀ lọ́tọ̀ bó bá dọ̀rọ̀ haúsá ní bó bá ní haúsá ò ní ládùúrà wọn àdúgbò abá tiẹ̀ lọ nìyẹn kò sí nǹkan tó fẹ́ ṣe bẹ́ẹ̀ náà ní tilẹ̀ yorùbá ẹ̀rí kan tó ṣẹlẹ̀ but eléyìí the kind of new nation we are talking about that's why we talking about new nation ni new generation tọ́pọ̀ àwọn èèyàn tó máa wà bẹ́ẹ̀ wọ́n máa mú òfin àti òfin ìlànà orílẹ̀-èdè wọn ní ọkùnkùn ní because as long tí lawlessness bá wà lórílẹ̀-èdè wa lè tẹ̀síwájú there is corruption everywhere òfin máa wà wọ́n dẹ̀ máa change wọ́n máa enact sínú constitution Nàìjíríà so kò ní sí òfin kan fún olówó àti mẹ̀kúnnù gbogbo wọn bẹ́ẹ̀ ló fi ẹ máa mú. nǹkan tó jẹ́ kí mú bẹ̀rẹ̀ yẹn wá ni pé lẹ́nu lọ́rọ̀ tí ààrẹ pàṣẹ pé tí Supreme Court pàṣẹ pé kí owó local government kan allocation local government kan máa lọ sí each local government but àdẹ̀rẹ̀ àwọn kan tó decide pé ókè o lọ́dọ̀ àwọn òfẹ́ nǹkan táwọn fẹ́ lè léyìí so tábà fojú inú wa rí i pé àìtẹ̀ lófin ni ló mú nǹkan yẹn wá ìjẹ́gbó ẹ̀ ó dẹ̀ ṣeé ṣe kó jẹ lọ wọ́n ṣe ní nǹkan táwọn fẹ́ yẹn kí kankan má ṣẹlẹ̀ lórí ẹ̀. ó lè jẹ lọ. so irú kan báyẹn báwo ni irú kan báyẹn ò ṣe ní máa ṣe. kò ní ṣẹlẹ̀ ní kọ́ńtì tá à ń sọ yìí tá à ń fẹ́ yìí à ń sọ̀rọ̀ orílẹ̀-èdè tuntun ìlú tuntun èèyàn tuntun ìwà tuntun èdè tuntun nǹkan tá à ń sọ ní nǹkan táwọn à ń propagate fún Nàìjíríà wa nìyẹn ṣẹ́gẹ̀tẹ̀ ní sinna irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ níbẹ̀ bọ̀dẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ nísìn ẹ jẹ́ kí n sọ̀kan fún yín nígbà tí wọ́n sọ̀rọ̀ police state
kíní kan jọ sí mo sọ fún wọn mo kọ̀wé sí IG mo kọ̀wé sí àrẹ kò lè work ìdí rèé tẹ̀mí sọ pé kò lè work mo ní ayé àwọn Awólọ́wọ̀ o wọ́n ní ẹ lé police o tá a bá wá ṣe local police nísìnyí tí ẹ̀yin bá fi local police mú èmi ó lọ sí federal máa fi federal police mú mi tẹ́mi bá dẹ̀ ní èèyàn lókè wọ́n ti yìn mọ́lé ṣe ẹni pé kò lè work ẹni pé kò lè work wàhálà náà ló máa dẹ́ sílẹ̀ ẹtí kan tó ṣe ń ṣe ṣe rí ní tí Supreme Court dá yẹn kò lè work ìdí rẹ̀ ṣe ní system tá a operate lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà yìí ó ti fi ààyè fún wàlàwàlà corruption a situation whereby to help governor the state is the executive is the chairman is all in all is the senator is the president ó lè ṣe senator á ní kò sí tó kàn pẹ̀lú ààrẹ which is true òun ló máa fi senator tó máa fa òun ló máa fa kalẹ̀ òun ló máa fa members of assembly ọjọ́ wo lẹ gbọ́ pé àwọn members of assembly kan fẹ́ impeach governor kan nígbà tó yẹ pé àwọn surrogate tẹ̀ ló kó síbẹ̀ but eléyìí tá à ń sọ yìí you will responsible to the people the new nation we are talking about the governor will respond to the people our proposal tó bá pé 5 years àwọn èèyàn ló máa ṣe lọ́ọ̀ wọn ni tó bá pé 5 years governor máa lò àti deputy àti gbogbo ẹ̀kọ́ gba yín sílẹ̀ ẹ̀jẹ̀ kójú tuntun bọ́ síbẹ̀ bọ̀dé lè tán para wọn kú tó yẹ pé governor máa lọ lé wọn àti deputy máa jẹ ẹ̀jà àti tọ́kàn dupò yìí ẹ̀rí kan tó ṣẹlẹ̀ nínú lọ́ọ̀ yẹ àwọn ènìyàn ìlú yẹ ló máa ṣe lọ́ọ̀ tẹ́ máa fi gọ́fà ara yín lẹ́kọ̀ọ́ bí ó lè yàtọ̀ sí ti Ondo state ẹ̀rí sì òfin ẹ̀ máa wà wọ́n máa entrench ẹni wọ́n dẹ̀ máa execute ẹ̀ are you telling me tí àwọn muslim ẹ̀ bá ṣe ṣàdéhà lọ́dọ̀ wọn ẹlẹ́nìkan cancel ẹ̀ kò sẹ́ni tó lè cancel ẹ̀ ti ní sí ó máa ṣiṣẹ́. bàbá gẹ́gẹ́ bí ajíhìnrere Olúwa a rí wípé ẹ̀sùn wípé àwọn wòlíì náà ni wọ́n gba àwọn ènìyàn wọn là nígbà tí ìṣòro bá dé ẹ sì sọ wípé nígbà tí ogun kojú Ísírẹ́lì tí kò sí ìrànlọ́wọ́ mọ́ fún Ọlọ́run ìrànlọ́wọ́ wọn ǹjẹ́ kí ni ìdí tó fi ṣe wípé ẹ sọ pé Ọlọ́run ló gbé kalẹ̀ láti ṣiṣẹ́ ìrere ìpè ká máa gbà rẹ̀ ká gbàdúrà fún Nàìjíríà ẹlẹ́ẹ̀kejì ni wípé ẹni pé ẹ̀ kì í wẹ̀ kí ni ìdí tẹ̀ kì í fi wẹ̀. ṣé kò sí rúdurùdu Nàìjíríà báyìí ó máa ń bẹ ó lọ́wọ́ ìṣúná yes sir. sir ní ṣókí ìbéèrè mi ó lè ní bákan nínú but tá bá wo ìmúra yín bẹ́ẹ̀ ṣe wá sí òde lẹ́nu ìgò yín ó jọ ti late Awólọ́wọ̀ fìlà orí yín ó jọ ti late Awólọ́wọ̀ agbádá yín ó jọ ti late Awólọ́wọ̀ tá bá tún ní pé ká padà sí orí àwẹ̀tẹ́ ní ká gbà any forgiveness of sin of ourselves and forefathers ṣé torí late Awólọ́wọ̀ lẹ̀ṣẹ̀ ní ká gbàdúrà yìí àbí torí pé president wa yìí ó jọmọ Yorùbá Tinubu ẹ ṣe bẹ́ẹ̀ nígbà ayé Jonathan ẹ ṣe bẹ́ẹ̀ nígbà ayé Buhari ṣé torí pé ó jọmọ Yorùbá lẹ ní pé àìrọ́ o eléyìí ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ẹ jẹ́ ká gbàwẹ̀ àbí kí gọ́ọ̀mẹ̀ntì lè recognize ilẹ̀ ṣiṣẹ́ ni. ẹ jẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ nípa ti Awólọ́wọ̀ bàbá Yorùbá ni Awólọ́wọ̀ no doubt without any controversy Awólọ́wọ̀ is the father of modern Yoruba nation after Bafetona. Modern Yoruba nation. Yes, bàbá Yorùbá ni leader kan kò dẹ̀ tí ì sí leader kan tó tí ì dìde nílẹ̀ Yorùbá ní Nàìjíríà tó dàbí Awólọ́wọ̀. Àtàwọn ta ní ìsìn bí àwọn Tinubu náà. Kò tí ì sí leader kan tó tí ì dìde nílẹ̀ Yorùbá àti ní Nàìjíríà tó dàbí Awólọ́wọ̀. Awólọ́wọ̀ wà discipline wọn dẹ̀ ká sílẹ̀ kókó wọn lè jáde ó dẹ̀ ní ọgbọ́n ọ̀rẹ́ mẹ̀kúnnù ni bàbá mẹ̀kúnnù ni ó fún wa ní free education to all level ìkànnì kì í wá ṣe pé torí pé bàbá bá jẹ́ bẹ́ẹ̀ ni mo fi múra báyìí o bọ̀tẹ́mi náà bá múra bí bàbá Awólọ́wọ̀ kò léèwọ̀ náà tẹ́mi náà bá dé fìlà ti bàbá Awólọ́wọ̀ kò léèwọ̀ náà ẹni rẹ̀ lèèyàn bá kẹ́gbẹ́ pọ̀ Èkìtì yóò lọ bukú síra léwu Èkìtì dàbí ẹni rẹ̀ náà ni so kò sí kan tó bá dì bẹ́ẹ̀ so dára sọ pé ìgò Awólọ́wọ̀ o fìlà Awólọ́wọ̀ o aṣọ Awólọ́wọ̀ ni o èèyàn náà fi nǹkan jẹ bàbá nìyẹn àbí ó dà bẹ́ẹ̀ ìyẹn bí ìyẹn ṣe jẹ mo láìkì bàbá Awólọ́wọ̀ ló dà tàbàtà then ẹni tó bá wà nílẹ̀ Yorùbá tó ń ṣe dáadáa mo láìkì tó ti bá lọ sí ilẹ̀ Ìgbò nígbà mi ní ilé gbéde wọn ní ìṣara wọn tí bá lọ Haúsá wọn lè gbà mí torí wọn ní bí ìṣara wọn ìwé Bíbélì sọ pé téèyàn bá dé Rome a ṣe bí
role bí ẹ ṣe jẹ́ nìyẹn. Now nípa pé a gbé program yìí kalẹ̀, ìgbà tí Ọlọ́run sọ pé ká gbé kalẹ̀ nìyí kì í ṣe pé bóyá mo fi ti ẹlẹ́yàmẹ̀yà ṣe àbí torí pé bàbá Awólọ́wọ̀ àbí torí ẹnìkan, but èmi ti nínú àtọ́tẹ́ mo ti ń gáìdì àwọn leaders wa tó ti jẹ ní Nàìjíríà. Kò sí leader kan tó lọ tí mi ní àsọtẹ́lẹ̀ sí tí màá gáìdì wọn kó lè da iná ni. But nígbà tí gbogbo nǹkan dẹ̀ wá ń lọ báyìí, ẹ̀yin náà wo bí Nàìjíríà wa ṣe rí, eku èké bí eku mọ́, ẹyẹ òkè bí ẹyẹ, lèmi náà wá fi bẹ̀ sí ní gbàdúrà, Olúwa kí lọ̀nà àbáyọ. A lè máa protest báyìí kò mú kankan jáde, tá a bá pariwo títí náà á ṣáà dákẹ́ náà ni. Bí wọ́n bá láwọn protest títí tó bá sún wọn ṣèlú wọn wọlé ni. Ẹ tún wọ́n ń sàṣẹ́wó ya àwọn èèyàn tó lọ, ẹ tún wọlé ẹ wá bẹ̀ sí ní gbàdúrà pẹ̀lú àwọn gúrùpù mi. Olúwa kí lọ̀nà àbáyọ sí ìṣòro Nàìjíríà gan, ṣàánú lọ́nà fún wa gbé program jáde. Kì í ṣe pé kò ní ṣe pẹ̀lú pé bóyá Tinubu jẹ́ Yorùbá àbí ó jẹ́ Yorùbá. Nínú ọkàn tèmi, èmi náà fẹ́ kí Tinubu kó succeed. Nínú ọkàn tèmi, nínú lọ́n, èmi fẹ́ kí Tinubu kó succeed. Nínú ọkàn tèmi náà, èmi náà fẹ́ kí àwọn leader wọn yẹn kó succeed. That's not the point. Sir, gẹ́gẹ́ bí orúkọ ẹgbẹ́ tẹ́ dálẹ̀, the lovers of hope. For greater nation. Ẹni ẹ ti mú ìwé yẹn lọ sí CAC kó tó di pé wọ́n fàṣẹ sí wọ́n fòun tẹ̀lú ìjọba orílẹ̀-èdè. No, mo ní mo ti sign orúkọ kan lọ tẹ́lẹ̀ tí wọ́n reject ẹ̀. Tabadẹ ní pé tabadẹ tún wo orí ìjọba tó wà lórílẹ̀-èdè lásìkò tá a wà yìí, renew hope ní agenda wọn. Ó wà ní kankan ní ṣe pẹ̀lú ẹ̀yin àti ìjọba pé ẹ̀ ń jà fún tó pé hope wà nínú nǹkan. Ẹ tún wo orúkọ tẹ tún mú lọ kó tó di pé wọ́n fà òun tẹ̀lú pé the lovers of hope. Ṣé kí Tinubu lè rí pé àwọn lovers of hope òun lélẹ́yìí o president ẹ jẹ́ kí n pè wọ́n torí next election. Kí ló fẹ́ pè wá fún o? Àwọn tó mọ̀ mí mọ̀ wípé I am uncompromising prophet. Àwọn tó mọ̀ mí mọ̀ wípé I am uncompromising prophet. Àwọn tó mọ̀ mí dáadáa wọ́n mọ̀ pé mi compromise stand me. Àwa ò ti tó àwa èmi ò tẹ gbọ́ pé wọ́n tẹ jẹ́ lọ́fà fún wa, àwọn náà tẹ jẹ́ hope kankan rí o. Ṣé renew hope làwọn náà. Tó bá pé renew hope náà ni tó bá bá lè mú dà káwọn ọmọ Nàìjíríà gbé ní ìgbẹ́kẹ̀lé sínú tó dáa àbí bó ṣe jẹ́ nìyẹn. Adúgbò àwọn fún ìtí àti ń bàbá láti ìgbà díẹ̀ sẹ́yìn. Kókó ìjókòó náà ni pé àwẹ̀ máa bẹ̀rẹ̀ ní on the 19th, which is coming Monday tó ń bọ̀ ìlọ́jọ́ ajé àgbàdì Sunday. Bẹ́ẹ̀ni gbogbo ọmọ Nàìjíríà níbikíbi tí wọ́n bá wà nínú ọjà nínú mọ́tò ní kọ́ máa sá gbàdúrà kọ́lọ́run dárí ẹ̀ṣẹ̀ àwọn bàbá wa jì wá ó sì dárí ẹ̀ṣẹ̀ jì wá náà àti táwọn ọmọ wa nísìnyí wọ́n yọ ọwọ́ Ọlọ́run kúrò ní àfíàsì Nàìjíríà kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Ṣé gbogbo nǹkan tó ń ṣe ìṣèbí ìwà ìbàjẹ́ ni ìwà tí ò dá ni. Ẹ jẹ́ kí n fi parí ẹ̀ of recent Governor Jigawa State ó sọ ó pe ìpàdé kan ó ní kí wọ́n lọ gbàdúrà kí Ọlọ́run dárí gbogbo àìṣedédé kó dáríjì wá. Gómìnà Jigawa sheik kan náà tún sọ ó ní ẹ̀ṣẹ̀ ti bà Nàìjíríà jẹ́ pátápátá. Òkè táwọn Muslim ẹlẹgbẹ́ wa bá lè máa sọ ní Jigawa State tí wọ́n dẹ̀ gbé jáde tí wọ́n bá lè máa sọ wípé ká lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ táwọn bá wá sọ kí lẹ́nìkan wá fẹ́ gbé jáde pé ṣé kìí ṣẹ̀ṣẹ̀ ni tí wọ́n bá lè sọ wípé ẹ̀ṣẹ̀ ní kíní yìí o èho gọ́vnà Jigawa State ni ó lóun wo gbogbo ẹ̀ pé ẹ̀ṣẹ̀ ló ń jẹ wá níyà ní Nàìjíríà kí ló wá fẹ́ ká ṣe sí nígbà tí mo sọ pé lára tí mo ní mo kọ sí president ni tí mo sọ pé ẹ̀yin ti dáná ẹ̀dẹ́kọ̀ kalẹ̀ rí o kí ló ní tẹ̀ ṣe nǹkan tó wà lọ́kàn yín nígbà yẹn òun ni sàn ló gbé jáde kí ló dé tẹ̀ ṣe ohun tí ẹni ẹ̀rí ìgbà yẹn gan tẹ́rí pé nàdẹ́kọ̀ fẹ́ ṣe yẹn gan nígbà tó wà lọ́kàn yín. In fact Nigeria need prayer I won't say more than that àbí tí a bá sọ wípé àkókò kan wà ní ayé torílẹ̀-èdè wa nílò àdúrà ká wá Ọlọ́run ìgbà náà ní èyí o tẹ́lẹ̀ kan bá sọ pé wọn gbọdọ̀ gbàdúrà ẹ sọ pé kí ló fẹ́ fi kí ni solution sí Nigerian problem ṣé ká máa jà ní àbí ká máa para wa wọ́n gbógun ti ààrẹ kan kì í jẹ́ pé bóyá tó ní pé Tinubu jẹ́ Yorùbá lèmi fi sọ gbogbo eléyìí ààrẹ tó wà ń bẹ̀rẹ̀ sí wọn gbógun ti ààrẹ wo bí Tinubu akúrò bẹ́ẹ̀ ní sí ṣé tọ́ba tún bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ sí wọn tún níjà àìmọye pósí tán ti gbélé ayé àwọn lídà tó ti kọjá lọ ẹjẹ́ wa ojú rere Ọlọ́run kọ́ tọrọ ìdájọ́ ẹ̀jẹ̀ kọ́lọ́run ṣàánú fáwọn ọmọ wa lásọ̀ àdúrà lọ́rọ̀ wá kù. Okay.
Thank you so much, sir. Ẹ kú ohun látàárọ̀. Nípa ti àwẹ̀ tá à ń sọ, it is something that we organize for the entire nation, irrespective of your religion or thereabouts. If we look at this flyer, you will see the names of the covenants there. We have both Muslim and the Christian there. So it's not meant for the Christian alone. It's meant for the entire people of this country. We have Dr. Yunus Mama. We have Al-Haji Usman Kazim Imam and many other people like that. So, and they are part of our organization. When we started this organization, through the help of our father here, we started as a Christian. In fact, the first publication that was made about this group, when the general public saw it, most especially the Muslims from the north, we saw the kind of response that they gave to it. And that is why we just look at it that oh, why not make this organization open for everybody, so that it won't just be for the Christians alone. And through that, many other people join. So our organization is not just for Christian body, it's meant for the good people of this country, irrespective of your religion. I'm not talking about or thereabouts. Of course, they have right to join, so we are not segregating. What I'm saying is that this organization is meant for everybody, cut across. We have Muslim in our midst, we have Christian in our midst. And this prayer, fasting and prayer, is also meant for everybody, because we are working as a team, we are working as a people of this country, Nigeria. And by the special grace of God, we are working based on the voice of God. And at the end of the day, every one of us will be alive to witness the next level of this the new nation. The new nation. Yeah. And new generation. The new level is the new nation. Yes. Yes. New nation, new generation. Yes. So, just like what I said in the course of our last media panel that we did here, that you media group, you have your own duty, your own role to play for this nation to be good. We are doing our own part as a group, and you too have your own role to play. Please, as we are playing our own role, you also need to play your own role. And I can tell you categorically that there is no anybody funding us. There is no money from the government. Nobody. Because people may be saying it that, oh, nobody. Maybe it's Bola Tinubu that is or any senator or governor. Nobody. You know, during our last media panel, we talked about the protests, that it can't bring out anything. We did we did what we could then to discourage people from doing the protest. Of course, on my on my pages, Facebook page and all the rest, some people they said maybe these people are working for government. No, we are not working for. In fact, when they were doing the meeting of the protests in the space, I was there, and I could see so many things that people were saying that, oh, this one is a Milokan, this one is this. No, what we stand for is good governance. That is it. Is good nation. Better nation. Better nation. That is what we stand for. We are not out to support anybody. No, we are not out to support anybody. So please, when you are projecting it, project us in that manner, that we are for the betterment of this country. Not that, oh, we are working underneath to support one government, oh, it's a Yoruba man that is there. Not like that.
It is our prayer, just like what our father said, that, oh, if Tinubu succeeds, it is our prayer, it is our joy. That is it. Because the entire people of this nation will benefit from it. That is it. It's not for one person. If the head is good, the body will have peace. But if the head is bad, the entire body will be bad. So I pray God will help us. Let us do everything possible to make sure that people participate in this fasting and prayer. Let us do everything possible. That is Dr. Daniel Oriade, the Secretary of the National Army. The lovers of hope for greater nation. Greater nation. They have been telling us about what solution has been planned for Nigeria. And made it clear that it's not about money, it's about better Nigeria. Yes. Good Nigeria. And we hope we all live to have that good Nigeria that is coming very, very soon. Amen. Yeah. Thank you, my colleague. Thank you for your time.